níbo lẹ̀yin ń gbé níbo lẹ̀yin wà nígbà tí Hubert Ògúndé àti Bobby Benson kọjú ìjà síra wọn. Hubert Ògúndé fẹ́ lọ sílùú òyìnbó kì í ṣe òun nìkan ló fẹ́ dá lọ o ó fẹ́ mú aṣáájú nínú àwọn obìnrin tó ń bá a ṣeré lọ. Clementina Ògúnbulé lórúkọ obìnrin náà tí wọ́n jọ fẹ́ lọ. Omidan kan tí ẹ̀bùn ara rẹ̀ kò ṣeé kà tán ní obìnrin tí wọ́n jọ fẹ́ lọ yìí. Nínú gbogbo àwọn tí wọ́n bá a ṣeré nígbà náà kò sí oníjó ọmọbìnrin yìí bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ní ohùn orin tó o. Yàtọ̀ sí èyí kò wá sí irinṣẹ́ orin kan tí Clementina kò mọ bí wọ́n ṣe ń lò ó. Èyí tí kò bá sì mọ̀ tó bá ti wò ó fúngbà díẹ̀ gbogbo ohun tó bá wà níbẹ̀ ni yóò yé e. Nígbà tí yóò bá sì padà gba irinṣẹ́ ìkọrin náà mú àwọn tí wọ́n bá rí i yóò rò pé láti kékeré ló ti ń lò ó ni. Bẹ́ẹ̀ ló ṣe pé Clementina ń fọn fèrè òyìnbó ó ń ta dòjé òyìnbó ó sì lè tẹ dùrù dáadáa. Clementina yìí ni gbogbo ayé padà wá mọ̀ sí Adéṣẹwà. Òun ló padà wá di aya Ògúndé onítíátà. Ṣùgbọ́n nínú oṣù kẹsàn-án ọdún 1946 kò tíì sí nǹkan kan láàrin wọn o. Ọ̀rọ̀ ọ̀gá sọmọṣẹ́ ni wọ́n kàn jọ fẹ́ lọ sílùú òyìnbó ni. Ohun méjì ló fẹ́ gbé Ògúndé lọ sílùú òyìnbó. Àkọ́kọ́ ni pé ó fẹ́ rí báwọn òyìnbó ṣe ń ṣe eré ìtàgé tiwọn. Ògúndé fẹ́ lọ síbi táwọn òyìnbó ti ń ṣeré gan kó sì rí wọn nígbà tí wọ́n bá ń ṣeré wọn láàrin àwọn èrò àti àwọn ètò tí wọ́n máa ń gbé kalẹ̀ kó tó di pé wọ́n ṣeré. Ṣé ìrírí làgbà ẹ̀kọ́? Ohun tá a bá fojú rí yàtọ̀ sí ohun tá a kà nínú ìwé. Ohunkóhun tí a bá sì fojú ẹni rí kì í sáré kúrò lọ́pọlọ ẹni nítorí bí ọpọlọ bá ti ya fọ́tò ẹ̀ ó parí nìyẹn o. Kò sẹ́nì kankan tàbí kinní kan tí pa aṣọ ìgbíndà. Ikú nìkan ní gba aṣọ lára alábàáhùn. Ohun tí Ògúndé fẹ́ ṣe nìyẹn. Níwọ̀n ìgbà tó ṣe pé ọ̀dọ̀ àwọn òyìnbó ni ọ̀làjú ìgbà náà pín sí. Òun náà fẹ́ rí àgbékalẹ̀ eré wọn kó sì rí ìyàtọ̀ tó wà níbẹ̀ kí òun náà lè mọ bí yóò ṣe àgbékalẹ̀ eré tirẹ̀ náà tí yóò fi bá ohun táwọn ọ̀làjú àgbáyé ń ṣe mímu. Ìdí pàtàkì kan tó fẹ́ lọ sílùú òyìnbó nìyẹn. Ìdí pàtàkì kejì ni pé Ògúndé fẹ́ kí òun lọ sílé ìwé àwọn onítíátà nílùú òyìnbó. Ó fẹ́ kọ́ ẹ̀kọ́ ìwé mọ́ ìrírí tó bá rí. Ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ òyìnbó bíi dùrù, dòjé òyìnbó àti àwọn nǹkan míì níbẹ̀ ni wọ́n ń lò. Ògúndé sì rò pé bí òun bá dé ìlú òyìnbó lọ́hùn-ún tóun bá mọ àwọn nǹkan náà yóò ṣe òun láǹfààní ju ẹ̀kọ́ tó jẹ́ àtọwọ́dọ́wọ́ nílẹ̀ yìí lọ. Nítorí bẹ́ẹ̀ ló ṣe kọ̀wé sí wọn nílé ìwé méjì, Guildhall School of Music and Drama àti Central School of Speech Training. Àwọn ilé ẹ̀kọ́ ńlá méjèèjì yìí London ni wọ́n wà. Ibẹ̀ náà ni Ògúndé àti Clementina sì fẹ́ lọ. Ògúndé nígbàgbọ́ púpọ̀ nínú ara rẹ̀ ó sì nígbàgbọ́ púpọ̀ nínú obìnrin yìí. Ó mọ̀ pé bí àwọn méjèèjì bá lọ sọ́hùn-ún tí àwọn fi oṣù 6 péré kàwé bí wọ́n bá padà dé ẹni tó bá fojú kan agẹmọ níbi tó ti ń jó yóò mọ̀ pé nǹkan ju nǹkan lọ. Ohun tó wà lọ́kàn wọn nìyí. Ìdí náà sì nìyí tí wọ́n fi fẹ́ lọ sí London. Ni Ògúndé bá kọ̀wé o. Ó kọ̀wé sáwọn òyìnbó pé òun fẹ́ gba físà òun àti ẹnìkejì òun. Àwọn òyìnbó gba ìwé ẹ̀ wọ́n sọ ọ́ sí abẹ́ kan níbẹ̀. Wọ́n ní ó ń rìn ni kò tí ì já a jẹ pé tó bá já a jẹ àwọn yóò mọ̀. Láti inú oṣù kẹsàn-án ọdún 1946 ní ọkùnrin náà ti kọ̀wé pé òun fẹ́ gba físà ṣùgbọ́n wọn kò dá a lóhùn. Wọn kò sì pé fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò kankan. Nígbà tí Ògúndé pòyìpòyì tí àwọn òyìnbó kò wí kinní kan fún un tí wọ́n ń dà á lọ tí wọ́n ń dà á bọ̀ òun náà ṣe ṣégè kan fún wọn. Ohun tó ṣe fún wọn ni pé ó lọ sí iléeṣẹ́ ìwé ìròyìn kan Daily Comment. Ó sọ fún wọn pé òun ní ọ̀rọ̀ láti sọ fún wọn o. Inú ìwé ìròyìn náà dùn. Ṣé olórúkọ ńlá l'Ògúndé? Ó sì tún jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń tako ìjọba òyìnbó. Ìwé ìròyìn Comment náà kò sì ní iṣẹ́ méjì tó ń ṣe ju kó tako ìjọba òyìnbó lọ. Wọ́n mọ̀ pé ọ̀rọ̀ Ògúndé tí àwọn bá gbé jáde yóò ta ìwé àwọn dáadáa ni. Wọ́n ní kí Ògúndé máa bọ̀ kó wá sọ̀rọ̀ jàre. Ní Ògúndé bá lanu kótó orin awo ló kó sí lẹ́nu.
ọ̀rọ̀ gidi ló sọ jáde. Ó ní bí n kò bá sọ ohun tó ń lọ fún àwọn èèyàn, a jẹ́ pé n kò ṣe àǹfààní kankan fún orílẹ̀-èdè mi ni àti èmi fúnra mi. Bí n kò bá sọ ohun tó ń lọ fún àwọn aráàlú, kò dáa o. Ó yẹ kí wọ́n mọ ohun tó ń lọ nípa ìdí tí n kò fi tí ì lọ sílùú òyìnbó tí mo sọ pé mo fẹ́ lọ o. Mo ti kọ̀wé sí wọn o. Mo ti sọ fún wọn pé mo fẹ́ gba físà. Ṣùgbọ́n àwọn òyìnbó fúnra wọn ni ò fún mi o. Wọn kò fún mi. Wọn kò fún ẹnì kejì mi o. Ohun tí wọ́n ń sọ ni pé àwọn ń yẹ àwọn ìwé mi wò lọ́wọ́. Bẹ́ẹ̀ nínú oṣù kẹsàn-án láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Èmi kò mọ ohun tí wọ́n ń yẹ̀ wò nínú ìwé wa o. Nítorí ẹnìkan tó kọ̀wé pé òun fẹ́ gba físà ni wọ́n ní ọjọ́ sátidé ló kọ̀wé ọ̀hún, ìyẹn ọjọ́ 25 oṣù kínní yìí ní 1947. Ọjọ́ kẹta tó kọ̀wé ni wọ́n ti fún ní físà tó fẹ́ gbà o. Ṣùgbọ́n àwa tá a ti kọ̀wé láti inú oṣù kẹsàn-án ọdún tó kọjá àti ìrí físà tiwa gbà o. Nígbà tí ìròyìn náà jáde, àwọn òyìnbó sáré pé wọ́n ní kó wá o, kó wá káwọn ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un. Ṣùgbọ́n nígbà tó débẹ̀, ọ̀tọ̀ ní ohun tí àwọn òyìnbó ń bí i. Òyìnbó tó ń bá a sọ̀rọ̀ sọ báyìí pé tiẹ̀ dúró náà, kí ló sọ pé òun lọ ṣe ní England? Ògúndé dáhùn, mo fẹ́ lọ ní ìmọ̀ àti ìrírí lẹ́nu iṣẹ́ tèmi sí ni. Ṣùgbọ́n ìwé ìròyìn Pilot àti Comment sọ pé ẹ ti mọ gbogbo nǹkan tán. Òyìnbó ló ń sọ̀rọ̀ yẹn o, pé àti pé bí àwọn òyìnbó bá lọ, kí á lẹ ti máa kan ọkọ̀ ojú omi tiyín, tí ẹ máa ṣe aeroplane tiyín, tí ẹ dẹ̀ tún máa fúnra yín kọ́ àwọn sọ́jà yín ní bí wọ́n ti ṣe máa jagun. Kí ni ìwọ tún wá fẹ́ lọ kọ́ nílùú wa nígbà tí àwọn ìwé ìròyìn yín ń sọ pé gbogbo nǹkan lẹ ti mọ̀ tán? Ògúndé dáhùn pé èmi ò tí ì ka gbogbo èyí tí òun wí yìí nínú ìwé kankan o. Òyìnbó bá tún ní òdà gba eléyìí kí o wò ó. Ìwé tí òyìnbó sọ pé kí Ògúndé wò yìí, ìwé Comment ni. Èrè Ògúndé kan ni ìwé ìròyìn náà fi ṣe ọ̀rọ̀ olóòtú rẹ̀. Ohun tó wà nínú ọ̀rọ̀ olóòtú náà ni pé kí àwọn òyìnbó yìí tẹ̀lé eré Ògúndé, kí wọ́n tètè kẹ́rù wọn, kí wọ́n jẹ́ káwọn ọmọ onílùú máa ṣe ìlú wọn, nítorí kò sí nǹkan kan tuntun kan tí wọ́n fẹ́ kọ́ wọn mọ́, kí wọ́n máa lọ sílùú wọn. Orúkọ eré tí wọ́n fi kọ ọ̀rọ̀ olóòtú náà, Worse Than Crime, ni eré tí Ògúndé fi bú àwọn òyìnbó rẹpẹtẹ ni. Nígbà tí òyìnbó náà fi eré yìí àti ọ̀rọ̀ olóòtú inú ìwé ìròyìn náà hàn Ògúndé fún rẹ̀, òun náà kò lè sọ kinní kan, wọ́n kàn ń wo ara wọn lójú ni. Ṣùgbọ́n nígbà tí òyìnbó náà tún wo ojú Ògúndé, ó sì tún ju ìbéèrè míì lù ú láyà. Òyìnbó béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé bí o ṣeré kan lọ́jọ́ Monday tó kọjá? Ògúndé ní mo ṣeré Herbert Macaulay. Òyìnbó dáhùn pé mo mọ̀ pé ó ṣeré, mo wà níbẹ̀ wá wòran. Níbẹ̀ ló ti fi eré sọ pé Áfíríkà ló dáa jù, ẹ̀yin ọmọ Áfíríkà lẹ dáa tán, ẹ kò ní ìwà ìbàjẹ́ kankan. Ògúndé dá òyìnbó lóhùn ní lóòótọ́ ni a fi eré wa sọ bẹ́ẹ̀, nítorí pé lóòótọ́ làwọn Áfíríkà dáa ju ẹ̀yin òyìnbó lọ. Ń lo òyìnbó bá mi rí, ó mi orí títí, ó ní bó o ṣe ń ṣe gan nìyẹn, alábòsí paraku ni ọ́. Ìwọ ń fi eré ẹ̀ sọ pé kò sí irú ẹ̀yin ọmọ Áfíríkà, ṣùgbọ́n àwọn nǹkan mẹ́rin kan wà tí o kò sọ fún àwọn èèyàn. Àwọn nǹkan mẹ́rin kan wà tí o ò ní sọ síta kí gbogbo ayé gbọ́. O ò ní sọ síta pé àwọn ọmọ Áfíríkà yẹn wọ́n ń gba owó àbẹ̀tẹ́lẹ̀. O ò ní fi eré ẹ̀ sọ pé òpùrọ́ burúkú lẹ̀yin ọmọ Áfíríkà o. O ò jẹ́ fi eré ẹ̀ sọ pé olè paraku wà nínú ẹ̀yin ọmọ Áfíríkà yìí o. O ò jẹ́ fi eré ẹ̀ sọ pé àrùn oríṣiríṣi ló wà lára àwọn obìnrin àti ọkùnrin yìí o. Ohun kan náà tí o lè fi eré ẹ̀ sọ ni pé ẹ̀yin Áfíríkà lẹ dáa jù, ẹ dáa ju àwọn òyìnbó lọ. Ògúndé padà dáhùn, ó ní gbogbo ohun tó kà kalẹ̀ yìí kò sí ìlú tí kò sí, bó ṣe wà lára tiwa náà ló wà lára ẹ̀yin òyìnbó. Bí wọ́n ṣe sọ̀rọ̀ náà tán ni Ògúndé tún tú àṣírí gbogbo ohun tí wọ́n sọ jáde fún àwọn ìwé ìròyìn. Kíá ni òyìnbó náà sì pé padà pé kó wá gba físà ẹ̀ o, kó wá lọ sílùú òyìnbó tó fẹ́ lọ. Bẹ́ẹ̀ ni òun àti Clementina gbéra ní ọjọ́ 3 oṣù keje ọdún 1947. Wọ́n sì lọ sílùú òyìnbó, wọ́n lọ sí London. Ṣùgbọ́n kí wọ́n tó lọ, Ògúndé tún gbé eré ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Ìyàtọ̀ tó sì wà nínú ìrìn àjò yìí ni pé
ìrìn náà fi hàn pé gbogbo ọba àti ìjòyè nílẹ̀ Yorùbá ni wọ́n ń fẹ́ Ògúndé nítorí wọ́n ti gbà á gẹ́gẹ́ bí eléré kan tó ń gbé àṣà àtìṣe wọn ga. Nítorí bẹ́ẹ̀ kò sí ìlú ńlá kan tí wọ́n wọ̀ láti ṣeré tí kìí ṣe ọ̀dọ̀ ọba ìlú náà ni wọn yóò dé sí, òun ni yóò sì tọ́jú wọn. Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn, Aláàfin Ọ̀yọ́ ṣe bẹ́ẹ̀ fún wọn, Ọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀ ṣe bẹ́ẹ̀, Déjì Àkúrẹ́ náà gbà wọ́n lálejò, bẹ́ẹ̀ ni Òṣèmọ̀wé ní Oǹdó Ẹ̀gì. Èwe Adó náà jẹ́ kí wọ́n dúró sí ààfin òun, bẹ́ẹ̀ sì ni Èbùmọ̀wé Àgọ́ Ìwòyè àti Aláké Abẹ́òkúta. Ṣùgbọ́n ní ọjọ́ 3 oṣù keje ọdún 1947 Ògúndé gbéra ìlú òyìnbó, òun pẹ̀lú ẹnìkejì rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe àwọn ohun tó ti ní lọ́kàn pé òun yóò rí lọ́hùn lórí o, síbẹ̀ ìrìn àjò náà fún òun àti Clementina láǹfààní láti rí bí àwọn òyìnbó wọ̀nyí ti ń ṣe nǹkan wọn. Wọ́n ṣeré òyìnbó, wọ́n bá àwọn òyìnbó ṣeré, wọ́n lọ sáàárín wọn níbi tí wọ́n ti ń ṣeré tíátà, wọ́n sì rí gbogbo ohun tí wọ́n ń ṣe. Níbẹ̀ ni wọ́n ti kọ́ bí wọn yóò ti máa lo irinṣẹ́ tuntun àti àwọn ohun tí wọ́n lè fi eré wọn ṣe. Lásìkò náà owó níyì gan ni o, ṣùgbọ́n nígbà tí Ògúndé ń padà bọ̀ nílé, irinṣẹ́ tí òun nìkan rà wá sílé tó alápò 10 owó pọ́ùn, ìyẹn £2,000 tàbí £4,000. Owó ńlá leléyìí. Èyí sì fi hàn pé iṣẹ́ eré tí Ògúndé ń ṣe ti kúrò ní tàtijọ́. Yàtọ̀ sí pé ó lọ sílùú òyìnbó, ó san owó ọkọ̀ àti ìrìn àjò náà, ó tún ra irinṣẹ́ bọ̀ gan-an. Ṣùgbọ́n kinní kan tún ṣẹlẹ̀ ní ìrìn àjò yìí. Ìlú òyìnbó yìí gan ni Ògúndé àti ọkùnrin kan tí wọ́n ń pè ní Bernard Ọlábíńjọ Benson ti pàdé ara wọn. Ṣùgbọ́n ọkùnrin ọmọ Ìkòròdú náà kò pe ara ẹ̀ ní Bernard tàbí Ọlábíńjọ Benson, orúkọ tó ń pe ara ẹ̀ ní Bobby Benson. Nígbà tí Bobby ń lọ sílùú òyìnbó lẹ́yìn tó ti ka ìwé 10 jáde ní CMS Grammar School lẹ́kọ̀ọ́, òun tó sọ pé òun lọ kọ́ lọ́hùn ní ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn, ìyẹn iṣẹ́ dókítà, ohun tí àwọn bàbá rẹ̀ fẹ́ kó lọ kọ́ nìyẹn. Ṣùgbọ́n nígbà tí Bobby dé Amẹ́ríkà, níṣe ló yàbàrà sídìí iṣẹ́ orin. Níbẹ̀ ló sì ti kọ́ iṣẹ́ orin kíkọ, ijó jíjó àti eré orí ìtàgé ṣíṣe. Lẹ́yìn tó jáde ìwé níbẹ̀ tán, ó bẹ̀rẹ̀ sí bá àwọn ọlọ́kọ̀ ojú omi ṣiṣẹ́, bẹ́ẹ̀ ló tún ń bá wọn ṣeré díẹ̀díẹ̀. Lọ́jọ́ kan, ọkọ̀ ojú omi tí Bobby ń bá ṣiṣẹ́ wá sí London. Níbẹ̀ ló sì ti jábọ́ sílẹ̀ tí kò bá ọkọ̀ ojú omi rẹ̀ padà lọ sí Amẹ́ríkà mọ́. Bó ti bọ́ sílẹ̀ níbẹ̀ ló bẹ̀rẹ̀ iṣẹ́ eré káàkiri, eré tíátà, eré àwàdà àti orin ló ń ṣe láàrin àwọn òyìnbó. Èdè wọn ló sì fi ń ṣeré rẹ̀. Lọ́dún 1947 tí Ògúndé lọ sílùú òyìnbó yìí, ó pàdé Bobby ní London. Níbẹ̀ náà ni wọ́n sì ti pàdé ara wọn fún ìgbà àkọ́kọ́. Bí ọmọdé ni Bobby jẹ́ sí Ògúndé, ṣé inú oṣù kẹrin ọdún 1922 ni wọ́n bí òun, tí wọ́n sì ti bí Ògúndé láti 1916. Eléyìí jẹ́ kó lè súnmọ́ Ògúndé fún ìmọ̀ràn. Ó sì bí pé báwo ni iṣẹ́ tíátà àti orin kíkọ ṣe rí nílé. Ògúndé sọ fún un pé iṣẹ́ náà dáa nítorí òun náà lòun ń ṣe. Òun sì ti rí i pé bí èèyàn bá tẹra mọ́ ọ dáadáa, ọjọ́ alẹ́ onítọ̀hún yóò dára nídìí ẹ̀. Báyìí ni Bobby Benson tẹ̀lé Ògúndé padà sílé, òun àti ìyàwó rẹ̀ Cassandra tó bá pàdé ní London níbẹ̀. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì jọ wọ ọkọ̀ ojú omi kan náà padà sí Nàìjíríà lọ́dún 1947. Bí Ògúndé ti dé lòun tún bẹ̀rẹ̀ eré tiẹ̀ káàkiri. Bobby kò sì tí ì tètè mọ èyí tí òun yóò ṣe. Ṣùgbọ́n lẹ́yìn tí ọkùnrin náà ti dúró díẹ̀, òun náà bẹ̀rẹ̀ sí ṣa àwọn eléré rẹ̀ jọ. Nígbà tó sì kó wọn jọ tán, òun àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bíi Roy Chicago, Victor Láyà, Victor Uwaifo, Eddie Okonta àtàwọn míì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ eré wọn ní 1948. Wọ́n ń ṣe eré àwọn òyìnbó káàkiri. Ṣùgbọ́n òkìkí wọn kò tètè kàn, ṣé orúkọ Ògúndé ti gba ìgboro. Ṣùgbọ́n kinní kan ni o, Bobby kò gba ọ̀nà tí Ògúndé, kò gba ọ̀nà tí òun gbà rárá. Ṣé òun ti mọ̀ pé òun kò mọ àṣà àti ìṣe Yorùbá tó bẹ́ẹ̀? Kàkà bẹ́ẹ̀, eré tí àwọn òyìnbó ń ṣe lòun ń ṣe ń tiẹ̀ o. Ìlù àwọn òyìnbó ló ń lù, ijó àwọn òyìnbó náà ló sì ń jó. Pabambarì tó sì fi mọ́ tirẹ̀ ni pé ní gbogbo ibi tó bá lọ, oríṣi eré 4 ló máa ń ṣe o. Yóò kọ́kọ́ kọrin àwọn òyìnbó, ọ̀kan nìyẹn. Yóò jó ijó àwọn òyìnbó, èkejì nìyẹn. Yóò wá ṣe eré àwàdà òyìnbó náà ni o. Lẹ́yìn náà ni yóò ṣe eré orí ìtàgé sí i.
ohun tó wá ya Ògúndé àtàwọn èèyàn tiẹ̀ lẹ́nu ni pé nígbà tí yóò fi di ọdún kan ìyẹn ní ọdún 1949 Bobby Benson ti di orogún Ògúndé o nítorí àwọn èèyàn ìyẹn àwọn alákọ̀wé tí owó wà lọ́wọ́ wọn fẹ́ràn eré Bobby ju eré Ògúndé lọ. Èkó ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ eré náà ṣùgbọ́n níṣe làwọn Ògúndé ti rò pé Èkó nìkan ni eré rẹ̀ yóò mọ̀ kò lè dé ilẹ̀ Yorùbá níbi tí gbogbo wọn ti sọ Ògúndé di òòṣà àkúnlẹ̀bọ. Àfi bí kò ṣe tí ìjìnà tí Bobby gbé eré ẹ̀wọ̀ gbogbo ilẹ̀ Yorùbá o tí àwọn ọmọ Ìgbò sì ń kọ̀wé wá fún un pé kó wá ṣeré fún àwọn o. Nígbà náà ni Ògúndé pàápàá rí i pé ọ̀rọ̀ náà kì í ṣe kékeré rárá. Òun ti ní orogún òwò, òun náà sáré wo ohun tó lè ṣe. Ó ra àwọn irinṣẹ́ tuntun tí yóò kọ irú gbogbo orin tí Bobby ń kọ. Ìjà àgbà ńlá sì bẹ̀rẹ̀ láàrin òun àti Bobby. Ìjà náà le díẹ̀ ó jàre. Níbo nìjà náà wá yọrí sí? Ẹ jẹ́ ká tún pàdé ní ìtàn Ògúndé yìí láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága òun ló ń ṣe àkójọpọ̀ ìtàn Herbert Ògúndé fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.